Naam, ẹ káàbọ̀ padà. Lónìí inshallahu ta'ala ohun tá máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ní awjuhul af'al, àwọn ojúpọ̀nà ọ̀rọ̀ ìṣe. Àwọn ojúpọ̀nà ọ̀rọ̀ ìṣe náà ni àwọn ọ̀nà tí ọ̀rọ̀ ìṣe máa ń gbà wá. Ó wá pín sí ìpínpín méjì. Àkọ́kọ́ ń bẹ ní as-sahihu, ẹlẹ́ẹ̀kejì ní al-mu'tallu. Kí ni as-sahih? As-sahihu ni huwa ma khalat usuluhu min ahrufil illa. Òun náà ni èyí tó ṣe wípé àwọn aráàfin ìpìlẹ̀ rẹ̀ pa sófo kò ń bi àwọn aráàfin alárùn. Àwọn aráàfin ìpìlẹ̀ rẹ̀ wọ́n pa sófo, ìmánà pé kí ni o? Wọ́n mórí bọ́, wọ́n bọ́ pa bọ́sẹ̀ min ahrufil illa kò ń bi àwọn aráàfin alárùn. Kí làwọn aráàfin alárùn? Àwọn náà ni alif, waw àti ya. Nahwu àpèjúwe rẹ̀ ni jalasa, ó jókòó, akala, ó jẹun, madda, ó nà sókè, mariha, ó dunnú, nadija, ó ti pọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹwárí as-sahihu yìí ó pín sí ìpínpín mẹ́ta. Ìpín alákọ̀ọ́kọ́ ni as-salim, ìpín ẹlẹ́ẹ̀kejì ni al-mudha'af, ìpín ẹlẹ́ẹ̀kẹta ni al-mahmuz. Naam, ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní al-mu'tallu. Kí ni al-mu'tallu? Huwa ma kana ahadu usulihi harfa illa. Òun náà lè tó ṣe wípé ọ̀kan nú àwọn aráàfin rẹ̀ jẹ́ aráàfin alárùn. Aráàfin alárùn kan bẹnu àwọn aráàfin rẹ̀, ó sì lè jẹ́ méjì, ṣùgbọ́n ó kéré pin ọ̀kan nú àwọn aráàfin rẹ̀ ń pìlẹ̀ gbọ́dọ̀ jẹ́ aráàfin alárùn, bí àwọn usulu fi'li rẹ̀. Nínú fa'ala, ìmọ̀ kí fa'ul fi'l jẹ́ aráàfin alárùn, àbí ainul fi'l àbí lamul fi'l, ọ̀kan nú wọn sáà gbọ́dọ̀ jẹ́ aráàfin alárùn. So ó sì tún lè jẹ́ méjì náà, kó jẹ́ pé ainul fi'l àti lamul fi'l ni. Al-muhim ni pé ọ̀kan nú wọn gbọ́dọ̀ jẹ́ aráàfin alárùn. Tọ́kàn bá ti jẹ́ aráàfin alárùn, ó ti parí, ó ti di al-mu'tallu, tó jẹ́ pé kí ni o? Nínú àwọn aráàfin rẹ̀ ń pìlẹ̀, a rí alif tàbí waw tàbí ya. So ìyẹn tiẹ̀ ó ti di al-mu'tallu báyìí. Nahwu àpèjúwe rẹ̀ ó ní nawa, ó dàníyàn, wasaba, ó bẹ́gìjà, waqafa, ó kóraró, radiya, ó yọnu, qala, ó gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹwárí al-mu'tallu yìí òun wá pín sí ìpínpín mẹ́rin. Ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ ní al-mithal, ìpín ẹlẹ́ẹ̀kejì ní al-lafif, ìpín ẹlẹ́ẹ̀kẹta an-naqis, ìpín ẹlẹ́ẹ̀kẹrin ní al-ajwaf. So táwa pa ìpín as-sahihu papọ̀ mọ́ ti al-mu'tallu báyìí nísìn, ẹ rí pé méje ni gbogbo àwọn ìpín yẹn. So àwọn méjèèjì yìí ni àwọn ń pè ní awjuhul af'al, àwọn ojúpọ̀nà ọ̀rọ̀ ìṣe. Àwa máa mú lọ́lọ́kan òjọ̀kan inshallah ta'ala, láti as-salim, lẹ́yìn náà mudha'af, débi tí ó dé inshallah ta'ala. Ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ lábala awjuhul af'al. Àwa ní rí jù báwọn lọ fún ti òní. Mo lérò pé ẹ rí nǹkan ẹyọ̀kan tàbí méjì dìmú níbi kan tí a kọ́ lónìí. Tó bá tún di ní èyí tí ń bọ̀ ni a tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá. Tèmi tí yín tòótọ́ Abu Balkish ló ń kí assalamu alaikum. Ẹ máa yáṣẹ́.